owó ìrànwọ́ epo èyí nìdí tá a ṣe fẹ́ daṣẹ́ sílẹ̀. ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ẹgbẹ́ àwọn àpapọ̀ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí Nigerian Labour Congress ti fi àtẹ̀jáde síta lórí bí ìyanṣẹ́lódì wọn yóò ṣe lọ àti ìdí tí wọ́n ṣe fẹ́ gùn lé e. lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 7 oṣù kẹfà ọdún yìí ni wọ́n láwọn yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọ̀hún nítorí owó ìrànwọ́ orí epo tíjọba Tinubu yọ, èyí tó ti ṣokùnfà bí owó mọ́tò àtàwọn nǹkan míì ṣe gbówó lórí gegere. láti ọjọ́ ajé Monday ọjọ́ 29 oṣù karùn-ún ọdún yìí, ìyẹn lọ́jọ́ tí wọ́n búra wọlé fún aṣíwájú Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ààrẹ Nàìjíríà tuntun, ló ti sọ nínú ọ̀rọ̀ ẹ̀ pé kò sóhun tó ń jẹ́ owó ìrànwọ́ orí epo mọ́ láti àpò ìjọba. látìgbà náà ni epo ti di ọ̀wọ́n gógó táwọn nǹkan míì náà sì gbówó lórí sí i. lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 2 oṣù kẹfà ọdún yìí làwọn ẹgbẹ́ òṣìṣẹ́ ti kọ́kọ́ fa ìjọba létí pé àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì lẹ́yìn táwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ náà jókòó ìpàdé nílùú Àbújá. nínú àtẹ̀jáde yìí ni wọ́n ti mẹ́nu bà àwọn ìdí pàtàkì kan táwọn fi gbọ́dọ̀ máa woṣẹ́ níran láì ṣe. wọ́n ní pẹ̀lú owó ìrànwọ́ tí wọ́n ń san yìí náà, ìjọba Nàìjíríà àtàwọn tí wọ́n wà nípò àṣẹ àgàgà níléeṣẹ́ epo rọ̀bì orílẹ̀-èdè yìí NNPC kò ṣàì máa jẹ àjẹbánu tí wọ́n sì ń fi owó ìrànwọ́ ṣe bójúbójú lásán. gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ náà Joe Ajaero ṣe sọ nínú àtẹ̀jáde tóun àti akọ̀wé ẹgbẹ́ náà Emmanuel Iguaja fọwọ́ sí, ni wọ́n ti sọ pé ohun tó múmú láyà àwọn jù ni ti wàhálà, ìyà àti ìdààmú tí ọ̀rọ̀ epo tó gbówó lérí látàrí owó ìrànwọ́ tí wọ́n yọ kúrò ń fà fáwọn ọmọ Nàìjíríà. àkọ́kọ́ ni pé wọ́n ní ìwà ìrúfin níjọba àpapọ̀ hù pẹ̀lú bí wọ́n ṣe kéde yíyọ owó ìrànwọ́ orí epo yìí. ẹlẹ́ẹ̀kejì sì ni pé nínú ìwé àbá ètò ìṣúná ọdún 2023 yìí tí wọ́n ti ṣètò látọdún tó lọ, ìjọba àpapọ̀ ní láti sanwó ìrànwọ́ títí di ìparí oṣù kẹfà ọdún yìí dípò oṣù karùn-ún tí wọ́n kéde pé àwọn kò ṣe mọ́. wọ́n tẹ̀síwájú pé ìjọba kò wo ti ìnira àti ìdààmú tí ìgbésẹ̀ wọn lè kó bá àwọn òṣìṣẹ́ àti aráàlú, bẹ́ẹ̀ ni wọn kò wá ọ̀nà àbáyọ sílẹ̀ tí wọ́n fi yọwọ́ yọsẹ̀ nínú ọ̀rọ̀ owó ìrànwọ́. wọ́n láwọn pẹ̀lú ìjọba ti ń sọ̀rọ̀, àwọn sì ti fi ẹnu ọ̀rọ̀ tì síbì kan kí wọ́n tó gbẹ̀yìn lọ kéde pé àwọn kò sanwó ìrànwọ́ náà mọ́. wọ́n ní ìdí karùn-ún ni pé gbogbo àwọn ibùdó ìfọpo mẹ́rẹ̀ẹ̀rin tó jẹ́ tìjọba ni wọ́n ti dẹnu kọlẹ̀ nígbà tí ìjọba kò náwó sí i tí wọn ò sì fi taratara yà sí i mọ́. ẹlẹ́ẹ̀kẹfà ni pé a kò faramọ́ àfikún iye owó tuntun tí wọ́n ń ta epo mọ́ títí dìgbà tí wọn yóò fi máa fọ epo nílé iṣẹ́ ilé ẹ̀wà gangan. bákan náà ni wọ́n ní ìmọ̀tara ẹni nìkan ní ìpinnu tíjọba ṣe yìí nítorí ìdájọ́ kóòtù kan wà tó lòdì sí kí ìjọba má ṣe pàṣẹ iye tí wọ́n gbọ́dọ̀ máa ta epo lórílẹ̀‐èdè yìí mọ́. wọ́n fi kún pé kí iléeṣẹ́ NNPC jáde kí wọ́n wá sọ ohun tí wọ́n rí tó sì fa àbájáde iye owó epo tuntun tí wọ́n kéde, kí wọ́n sì ṣàlàyé àwọn tí owó ìrànwọ́ ń dé sí lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ fáwọn. ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ní ohun tó lè mú kí ọ̀rọ̀ wọ̀ láàrin àwọn pẹ̀lú ìjọba ni pé kí wọ́n dá owó epo padà sí iye tó wà tẹ́lẹ̀ ní ìbámu pẹ̀lú ohun tó wà nínú àbá ètò ìṣúná ọdún 2023, àti pé ọjọ́ 7 táwọn fi sílẹ̀ láti fà wọ́n létí ti bẹ̀rẹ̀ láti ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 29 oṣù karùn-ún ọdún yìí tí wọn ò bá ti wá ojútùú sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ o. láàárọ̀ kùtùkùtù ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 7 oṣù kẹfà ọdún yìí làwọn yóò bẹ̀rẹ̀ ìwọ́de, ìfẹ̀hónúhàn àti ìyanṣẹ́lódì táwọn kò tíì mọ ìgbà tí yóò parí rárá. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.